ọmọ kú kalẹ̀ ní bẹ́ẹ̀ bá ti wo ìgbóhùnsáfẹ́fẹ́ ètò ni mo kí yín káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì òun lè tó tá a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ká yànnàná bíbélì ní ọ̀nà tí ó fi gbàyè wa a ti wà lórí ẹ̀kọ́ kan tá a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tá a pe àkórí rẹ̀ ní ta ni onígbàgbọ́ jẹ́ inú ẹ̀kọ́ yìí náà láti fẹ́ ṣe àlàyé ìṣẹ̀dá onígbàgbọ́ tá à ń pè ní onígbàgbọ́ tá à ń pè ní kírísítẹ́nì báwo gangan ni ìṣẹ̀dá rẹ̀ ṣe rí ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 bẹ́ẹ̀ sọ pé nítorí náà bí ẹnikẹ́ni bá wà ní Kristi ó ti di ẹ̀dá titun ohun àtijọ́ ti ṣe kíni ó ti kọjá lọ ohun gbogbo ti di ọ̀tun so ẹni tá à ń pè ní onígbàgbọ́ tá à ń pè ní kírísítẹ́nì yẹn ó jẹ́ ẹ̀dá titun àwọn gbogbo tí sì ń bẹnu rẹ̀ ó jẹ́ àwọn ohun titun lẹ́òrì nínú onígbàgbọ́ so a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé ẹ lè fi ìwọ ara dábàá wọ ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn ẹ lè fi ìwọ ara ìwọ ojú kẹ́ ẹ fi dá onígbàgbọ́ mọ̀ ẹ gbọ́dọ̀ wo inú Kristi àti pé ẹ gbọ́dọ̀ wo inú bíbélì nìkan láti lè ṣe àpèjúwe onígbàgbọ́ Fílímónì orí kìíní ẹsẹ̀ 6 Pọ́ọ̀lù àpọ́stélì ó sọ fún Fílímónì ó ní pé kí ìdàpọ̀ ìgbàgbọ́ rẹ kó lè ní agbára nípasẹ̀ ìmọ̀ ohun rere gbogbo tí ń bẹ nínú rẹ nínú Kristi kí ìdàpọ̀ ìgbàgbọ́ rẹ kó lè lágbára nípasẹ̀ ìmọ̀ ohun rere gbogbo tí ń bẹ nínú rẹ nínú Kristi so a sọ wípé lẹ́yìn ìgbà téèyàn bá ti do onígbàgbọ́ tán ohun kan tó tún ṣe pàtàkì ní ìmọ̀ ni o lẹ́yìn tó ti di Kírísítẹ́nì tó ti gbàgbọ́ ní Jésù Olúwa gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ yẹn ohun tó tún ṣe pàtàkì fún ọ ni pé kó o ní ìmọ̀ nípa Kristi kó o ní ìmọ̀ nípa ohun tó ti ṣe fún ọ kó o ní ìmọ̀ nípa ohun tí wọ́n fúnra rẹ jẹ́ ó ní pé kí ìdàpọ̀ ìgbàgbọ́ rẹ kó lè ní agbára nípasẹ̀ ìmọ̀ ohun rere gbogbo tí ń bẹ nínú rẹ nínú Kristi yìí ó ní pé nínú onígbàgbọ́ àwọn nǹkan rere ló ń bẹ ń bẹ àwọn nǹkan rere ló pọ̀ kí àwọn nǹkan rere tí sì ń bẹ ní onígbàgbọ́ kì í ṣe ẹyọ kan nínú ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ohun tá a mọ̀ gbé yẹ̀wò nínú ẹ̀kọ́ yìí náà nìyẹn àwọn rere gbogbo tí ń bẹ nínú rẹ nínú Kristi ìwé Kọ́ríńtì kejì orí 5 yẹn Bíbélì sọ wípé ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹni tí ó sì ti pasẹ̀ Jésù Kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀ tí ó sì fi ṣe iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa ẹ̀rí báyìí nínú Kristi ìwọ tó jó nígbàgbọ́ ó mọ̀ tí ní ìlàjà pẹ̀lú Ọlọ́run kò lè sí ìyapa pẹ̀lú rẹ àti Ọlọ́run mọ́ kí ló dé torí pé Ọlọ́run ti fi Jésù Olúwa ṣe kí ni ó ti fi ṣe ìlàjà láàrin ìwọ àti ara rẹ̀ ìwé Tímótì kínní orí 2 ẹsẹ̀ 5 ẹjá sáré lọ bẹ̀ Tímótì kínní orí 2 ẹsẹ̀ 5 bẹ́ẹ̀ ni wípé nítorí Ọlọ́run kan ní ń bẹ onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn òun pàápàá ènìyàn àní Kristi Jésù ẹ̀rí báyìí so Kristi ti jẹ́ ìlàjà láàrin ìwọ àti Ọlọ́run ẹ̀ṣẹ̀ ò lè nípa lórí ayé rẹ mọ́ ẹ̀ṣẹ̀ ò lè kò lè ya ìwọ àti Ọlọ́run nípa mọ́ rárá nítorí pé a ti fi Jésù Olúwa ṣe ìlàjà láàrin ìwọ àti Ọlọ́run ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 1 yẹn ẹja tún lọ síbẹ̀ Róòmù orí 5 ẹsẹ̀ 1 Bíbélì sọ pé ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́ àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi ẹ̀rí báyìí ó ti ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run àwọn rere gbogbo tó ní yẹn la fẹ́ mọ̀ ṣàlàyé yẹn ìwọ tó ojú nígbàgbọ́ sọ àwọn níbí súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kó lè súnmọ́ ó fẹ́ràn rẹ o ẹ̀ṣẹ̀ ló mú yapa wá dágbére fẹsẹ̀ kó lè mọ̀ bó ṣe fẹ́ Ọlọ́run làjà kó lè rójú rẹ irọ́ Ọlọ́run fúnra rẹ̀ ló wá sáyé wá bá ènìyàn làjà irọ́ so irú orin yẹn a lè mọ kan fún ìwọ tó ti yó nígbàgbọ́ rárá ìwọ àti Ọlọ́run ẹ ti làjà kò síjà láàrin yín mọ́ tá a bá sì sọ pé ìjà kí ṣe pé ìwà àti Ọlọ́run ẹjọ́ ń jẹ̀ṣẹ́ o rárá ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ tó mú yàpá yẹn wá Jésù Olúwa ti ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ yẹn lọ ó ti ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ yẹn so kò sí ìjà kò sí ìyapa kò sí ìpínyà láàrin ìwọ àti Ọlọ́run mọ́ àwọn rere gbogbo tí ń bẹ nínú rẹ nìyẹn o kí ìdàpọ̀ ìgbàgbọ́ rẹ kó lè ní agbára nípasẹ̀ ìmọ̀ rere gbogbo tí ń bẹ nínú rẹ nínú Kristi tó bá tún lọ́rẹ̀ tó ń bọ̀ á mọ̀ tẹ̀síwájú nínú orí ẹ̀kọ́ yìí tí a pè ní ta ni onígbàgbọ́ jẹ́ mo pè ọ́ ní alábùkún fún.